ṣó ìpàṣán ló kù nílé-Ifẹ̀ ṣùgbọ́n Ẹ̀dẹ́ ló débí. Gẹ́gẹ́ mú yín sọ fún yín pé ìlú Kétu lórílẹ̀‐èdè Benin Republic ní ìtàn tó pọ̀ tá a sì fẹ́ sọ gan. Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ bí wọ́n ti ṣe jáde láti Ilé-Ifẹ̀ kó tó di pé wọ́n débi tí wọ́n wà yìí. Orúkọ mi ni bí Yorùbá máa sọ tó bá jẹ́ fresh ọ̀dọ́ wa mi bá mi ilẹ̀ gbọ̀ sí. Orúkọ mi ni Ọlálẹ́yẹ Fáṣọlá Adémọ́lá. Ìlú Kétu la wà yìí. Ìlú Kétu jẹ́ ìlú tí àkọ́bí Odùduwà tẹ̀. Àwọn Yorùbá jáde kúrò nílé-Ifẹ̀ ní 10th century làwọn Yorùbá jáde kúrò nílé-Ifẹ̀. Ìgbà tó sì jáde oníkálukú lọ tẹ̀dó ẹ̀ síbi tó bá wò sí. 11th century làwọn tó kúrò nílé-Ifẹ̀ wọ́n dé àyè tá a wà yìí. 11th century. Donc ìgbà tó kúrò ní Ilé-Ifẹ̀ wọ́n dé òkè Ọ̀yán. Odò Ọ̀yán jẹ́ apá kan odò Ògùn tó la Abẹ́òkúta já. Wọ́n dé òkè Ọ̀yán, wọ́n kọ́kọ́ dúró. Ẹni tó mú wọn kúrò ní Ilé-Ifẹ̀ ní Ṣóìpàṣán. Àwọn ẹlòmíín pè ní òrìṣà Pàṣán. Òun ló mú wọn kúrò ní Ilé-Ifẹ̀ láṣíwájú. Lọ́ba àkọ́kọ́ tẹ́ bá dé ààfin ọba Alákétu, orúkọ ọba àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí ni Ṣóìpàṣán. Ìgbà tó ń dé òkè Ọ̀yán wọ́n kọ́kọ́ mú dúró. Ìgbà tó mi ń fà wọ́n la omi kọjá, wọ́n bọ́ sódù kejì odò Ọ̀yán yẹn. Ibẹ̀ làwọn Akétu ń pè ní Àró lénìí. Àró yẹn ibẹ̀ ni ẹni tó mú wọn kúrò nílé-Ifẹ̀ kú sí. Ìgbà tó kú wọn á dá padà, wọ́n fẹ́ dá padà sí Ilé-Ifẹ̀ kan lọ sí. Mẹ́rin ìgbà tó ń dókè Ọ̀yán ibi tó múdò sí, wọ́n ní káwọn kúkú sí síbí, wọ́n wá sí síbẹ̀, wọ́n padà. Ọba kejì tó jẹ ní ọba Òwè. Ọba Òwè yẹn ó ṣiṣẹ́ ribiribi fún àwọn tó wá tẹ Kétu dépò pé orúkọ ẹ̀ kò parẹ́ lọ́dọ̀ wa ní Kétu Benin Republic. Ìlú Kétu ìlú Òwè la tún máa ń pè. Kódà ọba tó jẹ́ 50 ọba ní Kétu, ọba tó jẹ wá lọ, lórúkọ oyè ẹ̀ Agbé Ọláwọ̀lú Òwè. Ọba Agbọ́láwọ̀lú Òwè lórúkọ ẹ̀. Donc Kétu tún jẹ́ ìlú Òwè. Òwè yẹn jẹ́ èèyàn kan tó ṣiṣẹ́ tó lámìlaka tó ṣe pé orúkọ ẹ̀ kò lè parẹ́ ní Kétu. Kódà ọmọ Òwè Ìdámẹ́kùn, ọmọ Òwè bẹ́yẹ là ń pe àwa ọmọ Kétu. Ìgbà tó ń kọjá tán, àwọn ọba 5 jẹ̀kun lẹ́yìn àwọn ọba 5 tó jẹ Ẹ̀dẹ́. Ọba Ẹ̀dẹ́ ló ṣe ẹ̀karùn wọn. Òun ló ní kò sáyẹ káwọn fi wà ń bí káwọn máa mọ bí táwọn. Ifá ló tọ́ wọn títí débẹ̀ o láti Ilé-Ifẹ̀. Wọ́n gbé Ifá kalẹ̀. Ǹjẹ́ ilẹ̀ ìlérí làwọn ti dé ni àbí ó tún kù lájú? Ifá wá sọ fún wọn pé ilẹ̀ ìlérí tún kù lájú. Ó wá fi àwọn ọlọ́dẹ 3 ló fi ránṣẹ́. Àkọ́kọ́ ni Aláàlúmu, ẹnìkejì ní Ìdọ̀fà, ẹnìkẹta ní Ìmáṣàyí. Gbogbo orúkọ wọn lójú orúkọ ìlú lénìí. Orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀. Aláàlúmu yẹn ló jẹ́ àgbàlagbà láàrin wọn. Òun ló wá sí orí òkè láti máa ṣọdẹ láti Àró títí wá bí. Ìgbà tí gbogbo wọn padà dé, ó tó gbé Ifá kalẹ̀. Ibi tá Aláàlúmu sọ pé òun rí yẹn, ibẹ̀ làwọn ń lọ. Ìdọ̀fà sọ pé ibi tóun lọ, òun kò yan àwọn èèyàn tóun lọ bẹ̀. Ó wà lórí ọ̀nà téèyàn bá kúrò ní bọ́dà lọ́dọ̀ wa ń bí Ìlara tó bá ń lọ sí Abẹ́òkúta, ẹ rí Ìdọ̀fà náà kẹ́ tó rí Mẹ̀kọ. Ìmáṣàyí wà lẹ́gbẹ̀ẹ́ Abẹ́òkúta lọ́hùn. Ìmáṣàyí náà pápá lọ. Don Aláàlúmu ni Ẹ̀dẹ́ pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn, gbogbo àwọn èèyàn rẹ̀, gbogbo wọn tó 100 clan community. Kì í ṣe agboolé o, kì í ṣe family o, community 100 náà tẹ̀lé. Nínú ìwé French lọ́dọ̀ wa ń bí 120 clan là ń pè àwọn tó tẹ̀lé Ẹ̀dẹ́
pẹ̀lú aláàlúmọ̀ tó fi mọ́nà ọ̀dọ̀ wa ń bí. Ìgbà tó ń bọ̀ wọ́n dé ìlú kan tí kò jìnnà sí Àró yẹn. Ìyàwó ọba bẹ̀rẹ̀ sí ní gbàrún bí, ọba fi síbẹ̀. Ó wá lọ sí ìrókò Oyin. Ó gbàrún bí ó fẹ́ bímọ. Wọ́n fi ìyàwó ọba síbẹ̀, wọ́n á fi àwọn ẹ̀ṣọ́ tì. Ọba wa lọ dé ìrókò Oyin, ibẹ̀ ló dé, náà wá jíṣẹ́ fún un pé ìyàwó ẹ̀ máa ti bímọ o. Ó ní kí ìlú bá òun kẹ́ ọmọ yẹn. Òun ló fi dorúkọ ìlú yẹn ìlú Kẹ́mu, ìlú Kímu, ìlú Kímu là ń pè ìlú náà léni. Dán kí ìlú kẹ́ ọmọ yẹn. Àwọn kódà ọmọ ọba yẹn ló wà lórí ìtẹ́ ní ìlú Kẹ́mu léèdì ìsìn lásìkò tá a wà yìí. Ọba Ẹlẹ́dẹ̀kẹta òun ló wà lórí ìlú Kẹ́mu. Ìgbà tó dé ìrókò Oyin, wọ́n dé abẹ́ ìrókò Oyin, wọ́n sinmi, náà wá rí afá Oyin lókè, àwọn ọdẹ gùnkè, wọ́n ṣá afá Oyin wọ́n sá mọ́nà wọn. Ìgbà tó ń bọ̀ wọ́n dé òpó mẹ́ta, Mẹ̀pẹ́rẹ́ là ń pè bẹ̀. Wọ́n á gbọ́ táwọn àkèré ń dún nínú dájúdájú odò wà ládùúgbò mi. Wọ́n wá rán ẹnì kíní lọ, òun lọ kò dágò lódò, kò padà wá. Ẹnì kejì lọ kò dágò, ẹnì kẹta ló dágò lódò. Ìyá tó wà létí odò yẹn wá múra, wá pè kí ni ṣẹlẹ̀. Ó ní àwọn ń lọ pẹ̀lú ọba, àwọn fẹ́ lọ tẹ̀dó síbi kan. Àgbà táwọn wá gbọ́ àkèré làwọn fi dúró sọ pé káwọn bu omi. Ìyá náà wá bomi pẹ̀lú wọn. Ó wá jí àwọn méjèèjì tọ̀hún tó ti ṣubú lẹ̀ tí wọ́n mọ̀ dìde mọ́. Ó wá jí wọn, wọ́n wá tẹ̀lé wọn. Wọ́n wá kí ọba. Ọba ṣàlàyé ẹ̀dùn ọkàn. Ó lóun ó bá ọba wa lọ. Ó wà náwọn ẹni tó bá ọba Ẹ̀dẹ́ tẹ ìlú yìí. Ṣó Ìpàṣán ló kúrò nílé-Ifẹ̀, ṣùgbọ́n Ẹ̀dẹ́ ló débí. Ó jẹ́ ọba kẹfà lẹ́yìn Ṣó Ìpàṣán tó kúrò nílé-Ifẹ̀. Òun làwọn bàbá ńlá wọn fi máa ń kọrin wípé Ẹ̀dẹ́ tó ṣe ẹ̀kẹfà Olú, tó bá fẹ́ dárúkọ ẹni tó tẹ̀lú yìí, Ẹ̀dẹ́ ọba Ẹ̀dẹ́ tó ṣe ẹ̀kẹfà Olú, òun ló tẹ̀lú yìí. Lẹ́ni tá a wà mí, àwọn ọba tá a ní ní 51, 51 ló wà lórí 51 ló wà lórí oyè ní ìsìn. 50 ló ti jẹ wá lọ pẹ̀lú gbogbo àwọn ọba yẹn. Ìgbà tó débí lẹ́yìn ọba Ẹ̀dẹ́, ọba Ṣà òun ló jẹ ọba 14, òun ló tún gbé Ifá kalẹ̀. Sọ pé báwọn làwọn lè dáàbò bo àwọn èèyàn tàwọn tó wà nínú ìlú yìí. Ifá wa ní àwọn àjọ̀nú làwọn bẹ̀ níṣẹ́. Àwọn àjọ̀nú wá kòtò yíká gbogbo ìlú, owó ibi tó ń wà táwọn èèyàn wà ńgbà yẹn. Àwọn àjọ̀nú wá kòtò yíká ẹ̀, wọ́n á fi ọ̀nà ẹyọ kan sínú ẹ̀ tó fi wọ̀lú. Kòtò yẹn ó jẹ́ mẹ́ta mẹ́ẹ̀ẹ́dógún lọlẹ̀, mẹ́ta mẹ́wàá ló fi fẹ̀. Ó wá jẹ́ 250 kílómítà ló fi yín ìlú ká. Ọ̀nà kanṣo tó wọ̀lú yẹn ni wọ́n fi ilẹ̀kùn ńláńlá méjì sí tá à ń pè ní àkàbà. Àkàbà abo òun ni máa ń ṣí sí láàrin ìlú, àkàbà akọ òun ṣí sí níta. Kì í ṣe àwọn ilẹ̀kùn lásán, àwọn ilẹ̀kùn táwọn bàbá wa ṣiṣẹ́ sí tó ti dòrìṣà táwọn èèyàn ń bọ títí dèní, àwọn ilẹ̀kùn yẹn. Kó wá tó di pa àtẹ̀síwájú, tẹ́yìn bá nífẹ̀ẹ́ sí àti ka àwọn ìwé tí mo ti fi ọwọ́ ara mi kọ nípa ìtàn Yorùbá tí mo ti ṣàwárí, ẹ lè lọ sí www.abinibihub.com. Níbẹ̀ náà lẹ ti lè rí àwọn ìwé ìlówó tí ò ga jù ara lọ. Bẹ́ẹ̀ sì ni ìtàn Yorùbá ni. Ìtàn àròkọ mi náà sì wà níbẹ̀ tí mo pè ní Kádàrá or something like that. Ẹ lè rí níbẹ̀. Tó bá sì jẹ́ pé Elédùmarè fi sí yín lọ́kàn láti support ìkànnì fún àwọn ìrìn àjò wa. À ń try láti raise owó nítorí pé a fẹ́ lọ sí orílẹ̀-èdè Sierra Leone láti lọ wá ìtàn Yorùbá ògidì. So ó sì máa ná wa lówó tó pọ̀ gan. Budget wa is like 4 million naira fún ticket and other things. A sì ti rí díẹ̀ mbẹ̀, ṣùgbọ́n tí Elédùmarè bá fi sí yín lọ́kàn láti support ìkànnì yìí, ẹ lè bá mi kọ, ẹ lè bá mi ṣe àtẹ̀ránṣẹ́ owó sí account details tó wà ní bíbá yìí. A ní support láti bí ọkàn, àwa fúnra náà là ń ṣe. So tó bá sì jẹ́ pé ẹ fẹ́ sponsor àwọn programs wa, ẹ fẹ́ ká máa advertise àwọn nǹkan tẹ́yìn ṣe, goods and services yín, ẹ lè ṣe àtẹ̀ránṣẹ́ sí nọ́mbà tẹ́ ń wò lójú screen yìí náà. Wọ́n máa retí láti gbọ́ látẹnu yín. Ẹ ṣeun, ẹ jẹ́ ká tẹ̀síwájú náà ìtàn náà. Ló wà ní báràkì àwọn ọlọ́pàá ní Wùdá tó jẹ́ pé tá a bá kọjá fún WAEC lẹ́yìn pé ní Nàìjíríà láti àwọn àmì lọ́dọ̀, tá a bá kọjá fún BAC, wọ́n máa ń lọ ṣe commission, wọ́n máa ń jáde ọdún kan wọ́n ṣe tíṣà, wọ́n wá wọ́ọ̀dọ̀ ọlọ́pàá. Iṣẹ́ ẹ̀ náà ṣe tán
wọ́n jáde ló jẹ́ pé nígbà Kétu gbogbo àmẹ́kọ̀ wọ́n bẹ̀ sí ní ó ní kọ́ bá wọn ti géètì yẹn tí ogun wọn dọ̀bálẹ̀ kọ́ bẹ̀ sí ní rákò oníjọ́ yẹn kódà Kérékù ló jẹ́ president Kérékù ló wá gbà wọn kalẹ̀ lọ́wọ́ kí ní ìṣẹ̀lẹ̀ gan tó wọ́n pè wọ́n ní captain kan yarí bí ó yọ̀bù jáde ní o wọ́n á pè Kérékù kí ní jẹ́ ó ní tó bá tẹ̀ jẹ́ pé àwọn baba ńlá wọ́n ti bá àwọn baba ńlá àtẹ̀yìnbá kì í ṣe ìgbà tó ń wà nílùú náà máa kọ yẹn náà máa jupá wájú tó òun fi hàn wọ́n yìí pé wọ́n kọ́ Kétu àwọn ọmọ Kétu tún wà nínú ìdán ó le gan tó ṣe pé àwa Kétu àìfẹ́ gbọ́ àwọn ìtàn yẹn. wọ́n bọ̀ kò yá torí bẹ́ẹ̀ ni pé yẹn tó ń dá ogun sílẹ̀ ni lọ́dọ̀ wa ń bí tí èèyàn kan bá kanlẹ̀ pàṣípò ogun àgbọ̀mẹ̀ tí èèyàn kan bá kanlẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wọn bẹ ègùn ní tàbí yàn bẹ́ẹ̀ ni pé ègùn kì í ṣe yàn tó bá sọ pé ègùn ni wọ́n ń ṣe bàbá ńlá kóńdó ẹ̀ kọ́lé kan sí bí afárá wọ́n bá àwọn ìjà tó ṣe fún ègùn kò lè fẹ́ àmì kò lè fẹ́ Yorùbá kò lè fẹ́ ó kúnlẹ̀ rẹ̀ mẹ́ ṣùgbọ́n àwọn ọmọ Kétu ní fẹ́ àwọn ọmọ àgbọ̀mẹ̀ ní bàbá ìjẹ́gẹ́ kódà ọba tó wà lórí ó ní nǹkan táwọn òbí wa ti ṣe ní nǹkan bí ọgọ́rùn-ún méjì ẹ̀kọ́ yẹ ká tún máa kí o pa sílé ká máa kọjá sí ká tún máa ó dàbẹ̀ ní pé a fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wọn náà ó mọ̀ bóyá ọ̀rọ̀ Ayọ́bó àwọn tí wọ́n kó lẹ́rú lọ sí Àgbọ̀mẹ̀ ọ̀tọ̀ àwọn tó lọ ran ọba lọ́wọ́ ọ̀tọ̀ torí ìkan wà láàrin àwọn ọba Àgbọ̀mẹ̀ pẹ̀lú ọba Ọ̀yọ́ láti 1725 títí dé 1826 ní Ọ̀yọ́ fi dominate Ìdàọ̀mẹ̀ tó ṣe pé wọ́n máa ń fún wọn ní ìṣàkọlẹ̀ lọ ọgọ́rùn ọdún ni ọba Gèzò yẹn òun wá ní 1818 ní Louis XVIII lọ́ba 1818 lọ́ba Gèzò joyè donc 1827 yẹn 36 yẹn ọba Gèzò ló wà lórí ìgbà táwọn Haúsá ń dààmú ọba Ọ̀yọ́ fún àwọn Fúlàní ń dààmú Fúlàní ibi tí Gèzò ti ráyè tó fi gba Ìdàọ̀mẹ̀ kúrò lọ́wọ́ Ọ̀yọ́ nìyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n 18 ló joyè mẹ́ 1826 mẹ́ 1826 yẹn wọ́n ti ní problem Ọ̀yọ́ kò tún lágbára bíi tàtijọ́ mọ́ bí tó ti ráyè ìjọba Faransé ló hẹ̀pù ẹ̀ pẹ̀lú àwọn bọ́ǹbù tó fi agbára ẹ̀ kúrò lọ́wọ́ Ọ̀yọ́ gbogbo wọn mọ̀ lágbọ̀mẹ̀ gbogbo tí mo sọ ìwọ́n mọ̀ lágbọ̀mẹ̀ pípé òótọ́ rọ̀ ìgbà tó gbára ẹ̀ kúrò lọ́wọ́ Ọ̀yọ́ àwọn ará Ọ̀yọ́ wọ́n sì ní àbáṣepọ̀ pẹ̀lú ọba Dàmú tó ṣe pé àwọn Ọ̀yọ́ wọ́n pọ̀ ní Àgbọ̀mẹ̀ ṣùgbọ́n nígbà tí Colonel George Alfred Dodge tó mú àwọn òyìnbó Faransé wọ Àgbọ̀mẹ̀ ní 1892 yẹn wọ́n ṣe kíní kó ní kálukú máa lò lú ẹ̀ àwọn Ọ̀yọ́ tó wà nílẹ̀ gbogbo wọn fẹ́ gbà tó ti padà lọ Ọ̀yọ́ wọ́n á múdò sí Kànnà àwọn tó lágbára láàrin wọn ò jìnnà s'Àgbọ̀mẹ̀ Kànnà yẹn ó wà lórí ọ̀nà Kòtònú lọ́nà Bọ̀ọ̀kùn àwọn kan wá múdò sí àwọn kan tó fẹ́ lọ sí Nàìjíríà by force àwọn náà múdò sí Àyọ̀bó àwọn kan múdò sí Kálábí lọ́hùn àwọn ni wọ́n pọ̀ tó ṣe pé àwọn náà ń ṣe eégún ìbílẹ̀ torí àwọn ará Ọ̀yọ́ ló ní eégún ìbílẹ̀ lọ́dọ̀ wa ní ọ̀dọ̀ wọn láti rí eégún ìbílẹ̀ tí èèyàn ò gbọ́dọ̀ kọlù èèyàn ò gbọ́dọ̀ fi ṣeré gbogbo èyí tó kù àwọn ègbò tó gba eégún lọ́dọ̀ àwọn alápinni ní Wìdá torí àwọn alápinni ló gbé eégún wọ Wìdá aládà pẹ̀lú Wìdá àwọn alápinni àwọn ègbò tó ń wọnú ìgbàlẹ̀ pẹ̀lú àwọn alápinni ní wọ́n sọ eégún di kálẹ́tà lẹ́nu kẹrin kan máa gba eégún àwọn òṣẹ́ pẹ̀lú ọmọ yẹn ẹ̀rí pé wọ́n bàjẹ́ ọba nǹkan náà jẹ́ òòṣà wa Yorùbá lè mú ọ̀rẹ́ mi kan tẹ̀ máa ń sọ wípé èdè tí olúwa wa Elédùmarè gbọ́ ní Yorùbá torí téèyàn bá kú tó bá padà wálé ayé ìṣe Gàmbàrí ni ìṣe Fúlàní ni Yorùbá ní máa ń sọ dájúdájú èdè tó ń sọ lọ́hùn nìyẹn ó máa ń sọ ẹni máa fi pa wá lẹ́nu ará ọ̀run kẹ̀kẹ́ wàrà.
Yorùbá ni ò gbọ́dọ̀ sọ̀dù lábẹ́ àgọ́ ò gbọ́dọ̀ sọ̀dù lábẹ́ àgọ́ tó bá jẹ́ pé kò lè sọ Yorùbá atọ́kùn ẹ̀ yóò gbọ́ Yorùbá. Ìbílẹ̀ bí o ṣe sọ fún mo ní ìbílẹ̀ ibi tí eégún ìbílẹ̀ wà tó ṣe pé gbogbo òòṣà tó máa fi ń ṣe eégún ló wà lọ́wọ́ wọn gbogbo òòṣà tó máa fi múra eégún tó fi ń ṣègbàlẹ̀ eégún gbogbo ẹ̀ lọ́wọ́ àlọ́ bí àwọn baba ńlá wa ti ṣe bẹ́ẹ̀ làwọn kù làwọn ṣe dídè àwọn ará Ọ̀yọ́ ló ní eégún Ọ̀yọ́ ni wọ́n náà fi ń pè wọn láì Yorùbá wọn náà kò nígbà tó ti gbé pẹ̀lú àwọn èèyàn Yorùbá wọn náà kódà mẹ́ orúkọ wọn la fi mọ̀ wípé dájúdájú àwọn sínú ọmọ àbá kan bẹ̀ oré kan àwọn Yorùbá French wá ń pè ní oré kan ní ìtumọ̀ orúkọ ẹ̀ oré ṣòro ṣe tẹ̀ mọ́ pé oré kan nìyẹn oré kan náà sọ di oré kan kódà ẹni tó wà náṣáájú gbogbo orúkọ oré kan ní èsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí mo lè sọ nínú ìtàn àwọn àyọgò nìyẹn. kan bá fẹ́ wá àti Kútọnù ní mínísítà ní pírẹsidẹ́ǹtì ní èmi ni wọ́n máa ń pè tí wọ́n bá fẹ́ wo àwọn ìṣẹ̀ǹbáyé àkàbà ìdènà ààfin àìtàn ńlá ibi tó ijó ìbílẹ̀ ijó gẹ̀lẹ̀dẹ́ èmi mò ń kó gẹ̀lẹ̀dẹ́ lọ ní festival de masque festival tá à ń ṣe ní Port Novo ìlú máa ń kó gẹ̀lẹ̀dẹ́ kódà àti nítorí bẹ́ẹ̀ ní sinú July 23, 24, 25 masque de festival de masque. gẹ̀lẹ̀dẹ́ festival ọdún ìlú gbọ́dọ̀ wà èmi máa mo fẹ́ wá láti ọ̀rọ̀ ìráyè. ẹ gba nọ́mbà mi. bóyá bá mi fi ẹ̀sùn bẹ́ẹ̀ ṣe dáhùn ní ilẹ̀ kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí mi ìdárúkọ French mi sí. Yorùbá nílẹ̀ sí. òun ni àwọn ẹ jẹ́ kí n forúkọ French yẹn sí ìyẹn ni tẹ́ bá dékè tubí làwọn èèyàn tètè dìbò pé dájúdájú. donc orúkọ mi ni Ọlálẹ́yẹ Fáṣọlá Adémọ́lá Galbert lórúkọ French mi ìgbà tí mo sì ti jẹ chairman bíi supervisor lábẹ́ chairman nílùú gbọ̀ngbọ̀n ìlú Ìkẹtì mo ti jẹ 2009-2015 mo jẹ CA là ń pè chef d'arrondissement òun ni àwọn ń pè ní CA tẹ́ ẹ̀ bá rántí gbogbo orúkọ tẹ́ bá ti sọ pé CA bàbá alábàjá kò sẹ́ni tẹ́ bá sọ fún wọn mú yín dọ́dọ̀ donc orúkọ mi nọ́mbà mi ni +229 01 96 04 06 80 òun mo fi ṣe WhatsApp ẹ ti rí no profile mi orí gẹ̀lẹ̀tẹ́lẹ̀ rí mẹ́. mo lérò pé ẹ ti kọ́ nǹkan tàbí ìkejì nínú fọ́nrán tẹ̀sẹ̀ wò tán yìí inú mi dùn láti ṣe interview náà torí mo kọ́ nǹkan tó pọ̀ gan pàápàá jùlọ nípa ìran wa bí Yorùbá ti ṣe ní agbára tó bí a ti ṣe tó láti ìgbà ìwáṣẹ̀ kò wá ní jù báyìí lọ fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn tó bá yẹ pé ẹ ti like fídíò yìí látàárọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi like fídíò yìí nísìn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ wò kò ní jù báyìí lọ lónìí orúkọ tèmi á máa jẹ́ Bùnmi Adétọ́nà bẹ́ẹ̀ sì ni ẹ má gbàgbé láti like ara yín ó dàbọ̀.